Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ bá yín? Ẹ̀yin èèyàn lé. Ẹ jẹ́ ká jọ sọ gbogbo àwọn nǹkan tó ń lọ ní ìlú Nàìjíríà wa yìí. Bí a ṣe gbọ́ wọ́n ní ọba Abdulrasheed Adéwálé Àkànbí tó ń ṣe Olúwo ti ìlú Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ti kéde pé àwọn ni àwọn máa ṣáájú ìfi ẹ̀hónú hàn tí bàbá wa Bọ́lá Tinubu tí wọ́n bá ṣe dáadáa. Wọ́n ní lóòótọ́ gbogbo ìgbésẹ̀ tí bàbá wa Bọ́lá Tinubu ń gbé ó fi hàn wípé ìrètí wà fún Nàìjíríà láti yí padà. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ mú ara sí ọ̀rọ̀ yìí kí wọ́n dẹ̀ mójútó gbogbo àwọn tí wọ́n ń bá wọn ṣe ìjọba láti hùwà òótọ́ àti láti jẹ́ kí ìfẹ́ ará ìlú kó jẹ wọ́n lógún, láti ṣe ojúṣe èyí tó bá tọ̀nà àti láti dẹ́kun ìwà ìbàjẹ́ èyí tó jẹ́ pé ó ń lọ ní àwùjọ ilẹ̀ wa ní ìlú Nàìjíríà. Olúwo ti ìlú Ìwó ọba Abdulrasheed náà sọ ọ̀rọ̀ yìí níbi ọdún àwọn mùsùlùmí èyí tó wáyé ní ìlú Ìwó ni wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀ yìí. Ọba Àkànbí sọ̀rọ̀ yìí pé àjẹjẹ tán ní àsìkò tí ààrẹ bàbá wa Bọ́lá Tinubu ń lò lọ lọ́wọ́ yìí. Wọ́n ní gbogbo ojú ló wà lára bàbá wa Bọ́lá Tinubu o. Wọ́n ní kò dẹ̀ sí ọ̀nà mìíràn tí bàbá wa ní láti gbà ju kan ṣe dáadáa lọ. Wọ́n ní tí ìjọba bàbá wo bá ṣe dáadáa, wọ́n ní kò tún sí ìrètí mọ́ fún àwọn ọmọ Yorùbá fún ọdún tó gùn gbọ̀nànà. Ìpè kò dẹ̀ tún sí fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá wa ọba Abdulrasheed wọ́n tẹ̀síwájú wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń rí ipa ohun rere èyí tí ààrẹ Bọ́lá Tinubu ń gbé ṣe. Ìpè kí wọ́n wo owó dọ́là bó ṣe lọ sókè tẹ́lẹ̀. Ìpè nísìn owó dọ́là mà ti wálẹ̀. Ìpè ṣe ló dàbí mírèkù lójú àwọn nígbà tí àwọn rí i pé owó dọ́là ó ti bọ́ sí almost 1.2. Ìpè ó ya àwọn lẹ́nu gan-an ni. Wọ́n ní látìgbà tí àwọn èèyàn ti ń jẹ ààrẹ, wọ́n ní àwọn ò tí ì rí ààrẹ tí owó dọ́là lọ sókè tó bá yẹn tó fẹ́ wọ 2,000 tó wá já wá sílẹ̀ sí bí 1,002. Wọ́n ní kò ṣẹlẹ̀ rí ní Nàìjíríà. Wọ́n ní ti bàbá wa Bọ́lá Tinubu yìí òun ni ó jẹ́ ẹni àkọ́kọ́ tírú ẹ̀ máa ṣẹlẹ̀ sí, wípé ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn. Wọ́n ní wọ́n túbọ̀ lè jára mọ́ ìgbésẹ̀ èyí tó jẹ́ pé ó máa jẹ́ kí ìgbé ayé kó rọrùn fún àwọn ọmọ Nàìjíríà, tí inú àwọn ọmọ Nàìjíríà máa dùn. Lákọ̀ọ́kọ́ gbogbo nǹkan tó wọ́n gógó, àwọn oúnjẹ tó wọ́n gógó, ìpè ó ń pa àwọn ọmọ Nàìjíríà lẹ́kún gan ni. Ìpè torí nǹkan tí à ń fi owó kékeré rà nísìn, wọ́n ní bíi 5 times ló ṣe rí láti rà. Wọ́n ní tí ò bá lè jẹ́ bẹ́ẹ̀ o, wọ́n ní àwọn gangan làwọn máa bọ́ síwájú táwọn máa ṣáájú àwọn tó bá fi ẹ̀hónú wọn hàn ní Nàìjíríà yìí wípé nǹkan ò rọgbọ. Lórí ètò ààbò Nàìjíríà, ọba Olúwo wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ náà. Wọ́n ní ìjọba nílò láti gba àwọn èèyàn sí iṣẹ́ ọlọ́pàá sí o. Wọ́n ní ó ṣe pàtàkì. Wọ́n ní báwo ni ọlọ́pàá 100 wọ́n ṣe fẹ́ máa ṣọ́ àwọn èèyàn 1 million. Wọ́n ní kò dáa tó. Wọ́n ní láti ní àwọn ọlọ́pàá tó máa pọ̀ láti lè ṣọ́ irú àwọn èèyàn báyẹn. Wọ́n ní òun ló máa jẹ́ kí nǹkan lọ déédéé. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ló kéré tán o, a nílò àwọn ọlọ́pàá mílíọ̀nù 10, 10 million police officer láti ṣọ́ èèyàn at least bóyá 2 million. Ẹ̀yin èèyàn lé nǹkan tí wọ́n sọ nìyẹn. Wọ́n ní tí ààbò bá wà, wọ́n ní nǹkan dáadáa ni fún àwọn ará ìlú. Wọ́n ní gbogbo àwọn ọmọ wa tó ń sá lọ ilé òkè òkun, wọ́n ní wọ́n á dínkù. Wọn ò ní máa sá lọ ìlú aláwọ̀ funfun mọ́. Wọ́n á jókòó sí ìlú bàbá wọn. Wọ́n ní ìgbà tó jẹ́ pé kò sí ààbò, ìtorí ẹ̀ ni àwọn ọmọ yìí fi ń sá lọ
sí ilẹ̀ òkè òkun. Wọ́n ní wọ́n rọ ìjọba bàbá wa Bọ́lá Tinubu láti fún àwọn orí adé ní iṣẹ́ èyí tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní ojúṣe ni àwọn aládé ń tọrọ lọ́wọ́ bàbá wa. Wọ́n ní èyí gan á tún rọ àwọn orí adé láti rí ààbò tó dájú. Wọ́n ní nítorí àwọn ọba, àwọn ni wọ́n súnmọ́ àwọn ará ìlú jùlọ tí wọ́n dẹ̀ máa ń pa ẹ̀tù sí wọn nínú. Olúwo ké sí àwọn mùsùlùmí láti rí i dájú wípé wọ́n tẹ̀síwájú nínú àdúrà, kí wọ́n máa gbàdúrà fún ilẹ̀ Nàìjíríà wípé kí ilẹ̀ Nàìjíríà kó rójú kó ráyè kó tu gbogbo wa lára. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ tí ọba Olúwo of Ìwó tí wọ́n sọ ọ̀rọ̀ yìí nìyí. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.